Bàbá wo, mo kí yín ẹ kú ọjọ́ mẹ́ta o. Ṣé ewé ń jẹ́? Ẹ dákun, mo nílò ìrànlọ́wọ́ yín ni fa. Mo fẹ́ kí ẹ bá mi ṣe oògùn ìfẹ́ tó lágbára kan ni. Wọ́n ní ẹ̀yin lẹ ṣe oògùn ìfẹ́ tí Buhari fi fẹ́ràn ọmọ Nàìjíríà báhun. Ẹ̀yin yìí kan náà ni wọ́n lẹ ṣe oògùn ìfẹ́ tí ó mú kí àwọn SARS kí wọ́n nífẹ̀ẹ́ àwọn ọmọ Yahoo dénúdénú. Ẹ wò ó, obìnrin òyìnbó kan báyìí l'Amẹ́ríkà ló ṣẹ̀ṣẹ̀ kọ ọkọ rẹ̀. Obìnrin yìí sì ní owó bíi kàásì nǹkan. Melinda Gates lórúkọ obìnrin yìí. Òun ni ìyàwó ọkùnrin olówó kan l'Amẹ́ríkà tó ń pè ní Bill Gates tẹ́lẹ̀. Ẹ wò ó, iṣẹ́ yín rọrùn torí pé mo ti ń lálàá tipẹ́tipẹ́ wípé obìnrin yìí ń dínjú sí mi. Mo kàn fẹ́ kí ẹ ṣe kí ó wá dínjú sí mi lójú ayé ni. Mo fẹ́ kí èmi àti obìnrin yìí jọ máa wà pọ̀ ní woro sí woro. Kẹ́ ẹ sì máa wò ó tó bá lè rí bẹ́ẹ̀, ẹ̀yin náà ó gbádùn mi. Torí ẹ ti di baba aláwo ọkọ òyìnbó nìyẹn o. Yín sì ra kóòtù fún yín tẹ́ máa wọ̀ lọ pàdé awo. Tèmi ni tiyín ní tòótọ́, Ògìdìolú.